ètò ìfinijọba tó ń lọ níjẹ̀bú òde lológundúdú fẹ́ fi tó yín létí. níbo ló dé, kí ni wọ́n wí, kí ni wọ́n ń sọ. dédé ọmọ ìjẹ̀bú ológundúdú fẹ́ mú mọ̀ràn wá ni, kì í sọ̀rọ̀ ìjà. ẹ̀yin afọbajẹ ẹ kú iṣẹ́, ẹ kú gbìyànjú. mo kí gbogbo ẹni tó fẹ́ ká ṣe bí wọ́n ti ṣe. mo kí gbogbo ọlọ́gbọ́n, gbogbo olóye, gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́, dédé ọmọ awo, dédé ọmọ ọ̀gbẹ̀rì Awùjalẹ. ìjẹ̀bú pẹ́ tí wọ́n ti lórúkọ rere. lọ́jọ́kọ́jọ́ níbikíbi ìjẹ̀bú òde làgbà ìjẹ̀bú. ọ̀kan pàtàkì nìjẹ̀bú jẹ́ lórílẹ̀‐èdè Yorùbá. ọpẹ́ tí wọ́n ti lówó gbajúmọ̀ níyìn láàrin ọmọ aládé ti létoko. ẹ létò, ẹ láṣà, ẹ sì mọ̀rọ̀ gbọ́. mo kí dédé ìjẹ̀bú ọmọ alárẹ̀ wọ́n ṣènìyàn. kájòyè kájọba, kí ló dé tó ṣe wá fẹ́ dìbò lọ yàgò. bó o bá o pa, bó o bá o bù ú lẹ́sẹ̀ lọ́mọ aráyé ń ṣe. kí ló dé tó bá di kájọba àwọn ọmọra wọn lọ́mọ ìyá kan ṣoṣo. àti ẹ̀dúpẹ́ ẹ ti lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ọmọ àjèjì tó lóun ọjà Awùjalẹ. àìlèjúwe ilé bàbá rẹ̀ ló jẹ́ òkùnà. kí ló dé gan-an káwọn òyìnbó tó dé nìjẹ̀bú ti létò fóun gbogbo. ṣé bẹ́ẹ̀ ti náwó sílẹ̀ káwọn gẹ̀ẹ́sì ó tó dé. ṣé bẹ́ẹ̀ ti ń wọṣọ àrán, ẹ ti máa ń fi dàmáàsì bora lọ́dún táwọn ẹ̀yà kan sì ń fi kó bora bí aṣọ. ẹ ti ń ṣàwo ṣèmùlẹ̀ ṣe mọ́lẹ̀ kí mọ́sálásí pẹ̀lú ṣọ́ọ̀ṣì ó tó dé. ọ̀mọ̀wé niyín, olùṣòwò niyín, ẹ gbajúmọ̀ púpọ̀. dédé ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀só o, kí ló dé mo lọ sí Rẹ́mọ. ọ̀rọ̀ ìjà ọba ni wọ́n ń pè mí sí ṣáá. mo lọ Ìpẹ́rù, mo dé Ṣàrà, ogun lọ́balọ́ba ni. ìlú bíi méje ni wọ́n ti ń jà lórí ọba jíjẹ níjẹ̀bú ní Rẹ́mọ nípínlẹ̀ Ògùn. ábà kí ló dé gan-an. ẹ̀yin àgbààgbà ẹ jẹ́ lọ múrúnkú tẹ̀ pààrònú kẹ́ gbàgbọ́dọ̀ lọ́wọ́. kẹ́ wọlé àpérò kẹ́ ṣàṣàrò tó mọ́yán lórí. ẹ jẹ́ ṣọ́ra kẹ́ mọ́ falágàbàǹgebè jọba. ẹni tó bá fẹ́ jọba ẹ wádìí ẹ̀ pẹ̀lú owó tó ní kí fáwọn tó wá sọ tiẹ̀ lọ́tọ̀. dandan ni owó la fi joyè, gbajúmọ̀ lèèyàn fi jọba. àmọ́ ṣá ẹ wò tẹ̀sẹ̀ dáyé. ẹni tí ó jà Awùjalẹ fínífíní pé wọ́n ń kówó kiri, wọ́n ń pín mọ́tò kiri. ara ọlá ni, ara ọrọ̀ ló wà. ẹ jẹ́ mọ́ torí pé nìkan ń pín mọ́tò, tí ń pín aṣọ, tí ń pín oúnjẹ, tàbó ń ṣe empowerment òjijì fún gbogbo èèyàn. kẹ́ ẹ wá torí ẹ̀ fi jọba, kẹ́ ẹ fi jà Awùjalẹ. ẹ jẹ́ ṣọ́ra. ẹ rántí Apẹtumodù nílùú Ìpẹtù. ọ̀pọ̀ ọba ni ò lè délùú òyìnbó mọ́ torí pé wọ́n ti láṣọ ẹ̀wọ̀n níbẹ̀. olówó tá a ti mọ ibi tó ti rówó, tá a ti mọ̀ dájú pé irú iṣẹ́ báyìí ló ń ṣe, òun ni ẹ fi jọba. òun ni ẹ rèé dífá sí. tífà yín bá mú aṣẹ́gìtà, òun ni ẹjẹ́ wà láàfin kó jọba. kò sí ní tó ní kó lóṣèlú ọmọ jọba, kò sí ní tó yọ tíṣà lóyè. ẹnìkan ń bẹ nínú àwọn ọmọ ọba wọ̀nyí, nínú wọn tó fẹ́ jọba. àwọn èèyàn kan ní rárá olóṣèlú ni, wọ́n ní lá olóṣèlú ò lè jọba. mo wá lọ sínú ìwé ìtàn Yorùbá. ọ̀yá ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ gbọ́n tí mo kà nínú ìtàn. ohun tó bá jọra là á fi wéra wọn. ìtàn ni Yorùbá fi ń parí ìjà, àrọ́bá sì ní bàbá ìtàn. ohun tó bá ti ṣẹlẹ̀ kọjá nígbà míì a máa ṣe ni lóore. ṣe lọ́mọ ènìyàn máa ń kọ́gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìnwá, láṣejọ́ lọ́gbọ́n nínú gbogbo ẹ̀yà tó kù. ọ̀rọ̀ àwọn ọba ńláńlá tó ti jẹ ṣáájú ni mo fẹ́ kájọ ṣàgbéyẹ̀wò lé lórí. ọmọ kékeré lológundúdú ṣùgbọ́n mo dàgbà nínú òye. wọ́n bí mi nílé ọgbọ́n, mo fomi ọgbọ́n bora bí aṣọ. wọ́n bí mi nílé ìmọ̀, mo fi máa tata dọ́mọ àgbà. mo mọ̀ pé ẹ ní láti rántí ọba Adéṣọjí Adérẹ̀mí tó jẹ Ọọ̀ni Ifẹ̀ ní 1930. olóṣèlú ni, nínú ẹgbẹ́ Action Group ló wà. ẹgbẹ́ ọlọ́pẹ́ ní í ṣe. Ìbàdàn ló ti ń ṣòṣèlú tó fi lọ jọba nílé Ifẹ̀ nínú ìtàn. ọ̀rọ̀ wípé ẹnìkan ṣòṣèlú lẹ́kọ̀ọ́ fẹ́ wá jẹ Awùjalẹ, ńṣe ni ẹ farabalẹ̀ gbọ́tàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́. òkun lológundúdú, èmi ò bomi olómi sanra. ẹ ní sùúrù, ọ̀rọ̀ gbáǹkọ́gbì ó fẹ́ mọ́ rọ́lulẹ̀ bí òjò. bàbá jọba tán, ìyẹn ọba Adéṣọjí Adérẹ̀mí. ẹ̀yìn ìgbà tó jọba tán ló tún jẹ gómìnà ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn níjọ́sí. agbára òṣèlú ló fi gbé yunifásitì délé Ifẹ̀.
àwọn ìdàgbàsókè tó wọlé Ifẹ̀ nígbà yẹn kò lẹ́gbẹ́. mo tún fẹ́ kẹ́ ẹ rántí o ọba Ọlátẹ́rù Ọlágbẹ̀gí ọmọ ọlọ́wọ̀ àrìnjẹrin ẹdun ọwọ́ madẹ̀. olóṣèlú pọ́npẹ́lẹ́ lọ́ba Ọlátẹ́rù Ọlágbẹ̀gí ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ níjọ́sí. ó jọba tán ó tún jẹ mínísítà without portfolio nígbà yẹn. ẹ wo iṣẹ́ ribiribi tọ́ba aládé ṣe. òun lọ́ba tó pòkìkí ìlú Ọ̀wọ̀ níjọ́sí tíjọba fi ṣe kísà lọ́wọ́. ọ̀pọ̀ àǹfààní ló lọ sí ìlú Ọ̀wọ̀ nítorí òṣèlú tọ́lọ́wọ̀ ń ṣe. ìjọba àpapọ̀ wọn káwọn ọmọ Ọ̀wọ̀ ṣiṣẹ́. 1941 ni bàbá dépò ọba. wọ́n yọ kábíyèsí nípò ọba ní 1966. ìgbà tó di 1993 ńkọ́ bàbá tún padà sípò. ẹ lè gbàgbé ọba Samuel Akínsànyà ọ̀dẹ̀mọ̀ ọ̀fìsàrà ní Rẹ́mọ. ó sọ gbódilé ó sàkìtàn dọjà ó sọ̀gbẹ́dìgboro nítorí pójó lóṣèlú nínú ọba. wọ́n torí tiẹ̀ ìjọba òyìnbó dọ̀dà lọ sí Rẹ́mọ. ẹ lọ sínú ìwé ìtàn Yorùbá ọba Akínsànyà ọ̀dẹ̀mọ̀ ọ̀fìsàrà ó lórúkọ nínú ìwé ìtàn. ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ òṣèlú ló fi jọba. National Party of Nigeria NPN lòun ń ṣe. ẹgbẹ́ Akíntúndé Akínlóye ló wà nígbà yẹn. ìdí ni pé ẹgbẹ́ Awólọ́wọ̀ ló yọ bàbá rẹ̀ nítorí ọ̀rọ̀ Bọ̀dé Thomas tẹ́ ẹ bá rántí. ìyẹn ló jẹ́ kọ́ba Adéyẹmí Lámídì ó tẹ̀lé Akíntọ́lá. ẹgbẹ́ wọn kú tán ó tún lọ darapọ̀ pẹ̀lú Adédìbú àtọ́básanjọ́ wọ́n tún jọ ń ṣe lọ. ẹ wo bí òkìkí Ọ̀yọ́ tàn dé láyé ọba Adéyẹmí Lámídì. ìjọba máa ń létò fọba tó bá jọmọ ẹgbẹ́ wọn. àgàgà kó jẹ́jọba wọn ló wà lókè téńté. ohun tálágbára ń wá kiri ṣe ló máa ń wà lápò ọba tó bá ń bájọba ṣe. àǹfààní ńlá ló jẹ́ fún lù tọ́ba wọn bá ní connection lókè. ọba Òkun Adé Síjú Adé ó pẹ́ tó ti wà nínú òṣèlú. tẹ́ ẹ bá rántí Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló wà lẹ́yìn Síjú Adé tó fi dọba. Síjú Adé dọba tán àtọ́báfẹ́mi Awólọ́wọ̀ àti Bọ́lá Ìgè wọ́n dúró gbẹ̀ngbẹ̀ng tolúbùṣe ẹ̀rí ogun ẹ̀bí ti kí mọ́ pèrè. tọ́ba yín bá bàjọba ṣe tàbí tẹ́ mọ́ lóṣèlú jọba tó jóṣèlú táyé ń fẹ́ gbogbo ohun ìlú bá ń fẹ́ kọ́mọ́kọ́bọ́ ní ọmọ tẹ̀ wọ́n lọ́wọ́. láyé ọba Síjú Adé ọmọ Ifẹ̀ wọ́n pọ̀ nínú ìjọba tí wọ́n jọ ṣe. Iyìọlá Omíṣore ẹran tí pátìmọ́lé ló wà níjọ́sí tó fi di sínétọ̀ lẹ́yìn ìbò. ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ifẹ̀ bóyá lẹ mọ̀ pọ́mọ Bọ́lá Tinubu ni. àǹfààní tó mú wọlé Ifẹ̀ lónìí ò kéré. ẹ wo ọba Fámọdún Adégbóyèga kó tó dọba ṣe bí alága ẹgbẹ́ APC lọ́ṣun ni. bàbá dọwọ́ ìlú Ìgbàjọ tán ìjọba kó gbogbo ọmọ wọn dà sípò. ọba Akíolú ọba of Lagos olóṣèlú ni. ìmùlẹ̀ Bọ́lá Tinubu la Akíolú kó tó dépò oyè rárá. èrè òṣèlú ló ń jẹ nílùú Èkó lọ́wọ́lọ́wọ́. ẹ jẹ́ ká rán yín létí òṣèlú Bọ́lá Tinubu ló gbé Akíolú dépò ọba. ẹ lọ wàrà tíjọba Èkó ń dá nípínlẹ̀ Èkó. ọba Ẹlẹ́gùṣì ńkọ́ oúnjẹ ọlá Bọ́lá Tinubu oúnjẹ ayé olóṣèlú níjọba. ọba tó bá ti ń mọ̀ṣèlú kúnjọ dandan ni káyé rẹ̀ ó dùn. ẹ wo ọba Abdulfatai Arómiré Àrẹ̀mú ọjọ́ra ìlú Ìjọra. ẹ̀dá tó bá déjọra lónìí yóò rí pọ́ bá ń jèrè òṣèlú lọ́wọ́lọ́wọ́. ẹ wá wo bí wọ́n ti tún lù ẹ̀ ṣe. ìyẹn ni ẹ jẹ́ ká kọ́kọ́ ronú sí ká tó mọ̀ jọba. èmi ò ní ẹ mọ́ fìyẹn jẹ Àwùjalẹ̀. ẹ jẹ́ ká ronú lórí ẹni tó súnmọ́ jọba tó wà lókè. ire kàbìtì kàbìtì ni ó wò lù Ìjẹ̀bú Òde tẹ́ ẹ bá lè gbọ́mọ kú yẹ̀ sípò. mi ò yàn bàbá bá jẹ́ Ológundúdú òyàn fúnjọba. ìrírí ayé lórí ewì tó Ológundúdú ń ké. àbá ni mò ń dá. Ifá lè mọ́ mo oyè méjì mẹ́ta. odù wọn gbọ́dọ̀ kún ó gbọ́dọ̀ pọ̀ jura wọn lọ. àwọn qualities and advantages kan tó ń bẹ tó yẹ ká consider. ó dá mi lójú pé gbogbo yín fọkàn bá mi lọ. ibi tí mò ń lọ ò jìnnà. ibi mò ń yà ló pọ̀. àti yan ọba Àwùjalẹ̀ ó nídìí àròyé tó kún dẹ́dẹ́. ọlọ́gbọ́n ní jó ìlú àgídìgbò ni. ẹ tún jẹ́ àwọ̀ ọba Adéwọ̀lú Ládọjà nìbàdàn. ó ti di sínétọ̀ ó ti di gómìnà rí kó tó dọba. èrè òṣèlú ló wá jẹ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé. ṣé bẹ́ẹ̀ rí kó ti di alága lọ́balọ́ba.
wọn ò ṣe bẹ̀rẹ̀ ètò alága ọba lórí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí ló dé tálààfin Ọ̀wọ́ adé wà lẹ́yìn. ọ̀rọ̀ bá Awùjalẹ tá a bá dífá tán dífá àwọn mẹ́ni méjì mẹ́ta ẹ jẹ́ jẹ́ mọ́rọ̀ òṣèlú díẹ̀ lọ́wọ́ kẹ́ ẹ jẹ́ kó jẹ́ni tó lẹ́ni nímọ̀sán kọ́mọ̀ bá a mú kíkan. mo gbọ́ pé ifá mú adé mọ̀ọ́rìn kúyẹ̀ ìjọba sì fòǹtẹ̀lú ẹ jẹ́ jẹ́ ká fi kúyẹ̀ sípò. gẹ́gẹ́ bí mo ti gbọ́ olóṣèlú ni òṣèlú tó ti ń ṣe lọ́dún tí Bọ́lá Tinubu ti wà ní gómìnà Èkó òṣèlú bíntín kọ́ lọ́dún tó ń ṣalága ní Ṣómólú Local Government Council Èkó ọmọ Ìjẹ̀bú pọ̀ rẹpẹtẹ níbi iṣẹ́ ọba ìgbà tó tún jẹ́ commissioner for local government and chieftaincy affairs ó ṣe gudugudu méje yàyà mẹ́fà kò torí pé Lagos Federal Constituency lòun represent nílé ìgbìmọ̀ asòfin Àbújá kó wá gbàgbé gbogbo ọmọ Ìjẹ̀bú. mo sáré kétékété mo lọ wádìí ẹ̀ gidigidi ni gbogbo àgbààgbà gbogbo olóyè níjẹ̀bú Òde ni wọ́n ń kan sára sọ́mọ ọba kò sóhun rere tí wọ́n ń ṣe níjẹ̀bú tí kì í dá sí ó ní tẹríba ó níwà bí àdàbà. ìgbà tí Adémọ̀ọ́rìn kúyẹ̀ tó ti ń ṣe ṣíàmánù ní Ṣómólú Local Government Council ló ti ń ràn àwọn ọmọ Ìjẹ̀bú lọ́wọ́ ó ní foundation kan tó fi ń kẹta fáwọn arúgbó ti lé tóko ó ń sanwó wáẹ́ẹ̀kì ó ń sanwó GC fáwọn ọmọléèwé lọ́dún ó tún ń gba jáàmù fáwọn ọmọ Ìjẹ̀bú tó bá ti pàṣẹ wáẹ́ẹ̀kì. ọmọ ọba l'Adémọ̀ọ́rìn ìdílé Bùṣẹ̀ǹgbùwà tọ́ba kan ló ti wá Adémọ̀ọ́rìn kúyẹ̀ ọmọ ọba ni nílé bàbá ọmọ ọba ni nídìí ìyá ọmọ ọba ni lọ́nà méjèèjì. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kunle yín ni èmi Kunle Ológundúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí. ìmọ̀ràn ni mo mú wá o kì í sọ̀rọ̀ ìjà.